Ẹ kú dédé ìwòyí o. Ẹ dẹ̀ káàbọ̀ sí tutorial míì ti HTML. Èyí ni tutorial ní èdè Yorùbá. Ibi tá a bá dé báyìí, a tún fẹ́ túbọ̀ wọnú HTML lọ pẹ̀lú ohun pàtàkì kan tá a fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí. Ẹ máa bá wa ká lọ. Ohun tá a máa kọ́kọ́ ṣe ni pé a máa ní láti ṣí file tuntun ká fún ní orúkọ. Ẹ jẹ́ n sáré ṣàlàyé tá a fẹ́ ṣe sí orí péèjì tẹ́lẹ̀. Ẹ mọ̀ pé nígbà míì tẹ́ bá lọ sí orí website pé ẹ fẹ́ ṣe nǹkan kan, bóyá ẹ fẹ́ ra ọjà àbí ẹ fẹ́ ṣe ohunkóhun, wọ́n lè ní kí ẹ register kẹ́ ẹ tó lè ṣe ohun tẹ́ ẹ fẹ́ ṣe yẹn. Kẹ́ ẹ dẹ̀ tó lè register, ẹ máa ní láti ní ohun tí a pè ní form àbí kí n pè é ní fọ́ọ̀mù. Ṣó yé yín? Ẹ jẹ́ á fi pamọ́ síbì kan ká fún un lórúkọ. Orí desktop wa náà ni mo fẹ́ ká fi pamọ́ sí. Ẹ jẹ́ n fún un ní orúkọ bíi register. Ẹ má gbàgbé .html gbọ́dọ̀ wà ńbẹ̀. Ìyẹn mo ti pè ní register. Láti bẹ̀rẹ̀ pẹ̀lú èdè HTML wa, a tẹ tab. Ó ti gbé gbogbo ohun tá a ní láti fi kọ èdè yìí jáde lórí file tuntun tá a ṣẹ̀ ṣí. Mo sì máa fún eléyìí ní àkọlé kí n sì pè é ní register náà níbí báyìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé táàgì register yìí a gbọ́dọ̀ so pọ̀ mọ́ èyí tó jẹ́ index.html wa. Tẹ́ bá rántí pé èyí tá a pè ní tag alásopọ̀, òun la máa lò láti fi ṣe irú èyí tá a ti ní nílẹ̀ ńbí tẹ́lẹ̀. Ẹ jẹ́ á fi táàgì alásopọ̀ míì kún. Ibo la fẹ́ so index.html file yìí pọ̀ mọ́? Òun la pè ní eléyìí tí mo pè ní register.html. Ẹ jẹ́ á pè é bẹ́ẹ̀, register.html. Ibi tá a fẹ́ kó lọ nìyẹn. Ẹ jẹ́ n fún un ní orúkọ pé ká pe orúkọ yìí náà ní register. Tá a bá fi pamọ́ bẹ́yẹn, tá a padà wá sórí website wa tá a bó ṣe máa rí. Ẹ rí i, ó ti kọ register sí ibẹ̀ yẹn. Àmọ́ bó ṣe wà pọ̀ yìí, ó dà pé kò fẹ́ bójú mu. Mo máa fẹ́ kó wà lábẹ́ ẹ̀ báyìí. Màá dẹ̀ fẹ́ kí eléyìí náà wà nílànà bí títí abala títún ṣe wà ní bí abala títún ṣe wà. Ẹ jẹ́ n yí eléyìí padà sí níbí. Ẹ dẹ̀ rántí pé èyí tá a pè ní line break ní PR. Ẹ mọ̀ pé tag àdádúró lòun. Tá a bá fi pamọ́ báyìí nísìnyí, ẹ rí i pé register wa ti wá sísàlẹ̀ báyìí. Mo fẹ́ràn bó ṣe rí báyìí lórí ibi. Ẹ jẹ́ á wá padà lọ sí orí péèjì register wa ká wo àwọn nǹkan tá a fẹ́ kó wà nínú èyí tá a pè ní register yìí. Ìyẹn máa wà nínú ara tí mo pè ní body. Ohun tá a máa lò láti fi ṣe èyí tí mo pè ní form yìí, òun náà, ohun tán ń pè ní form. Táàgì ń pè ní form. Ẹ ti ṣí i, ó ti wà ní ṣíṣí, ó ti wà ní pípadé. Tẹ́ bá lọ sórí W3 School tẹ́ fẹ́ mọ bí ẹ ṣe lè ṣe form, oríṣiríṣi ọ̀nà tẹ́ lè lò láti fi ṣe èyí tí mo pè ní form. Àmọ́ àwọn èyí tí a máa ń sábà lò, òun ni mo máa sáré lò ní ibí báyìí láàárọ̀ yìí. Kẹ́ ẹ máa bá mi ká lọ bí mo ṣe ń bá a lọ. Ó máa yé yín. Àwọn nǹkan tí ò bá yé yín, ẹ lè padà lọ sẹ́yìn kẹ́ wo àwọn fídíò wa tá a ti ṣe lórí ẹ̀kọ́ HTML. Ẹ dẹ̀ lè lọ sórí W3 náà, W3 School náà láti lọ kọ́ àwọn oríṣiríṣi, ṣe àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan kí gbogbo ẹ̀ kó lè mọ́ yín lára. Níbí yìí nísìnyí, ohun tá a fẹ́ lò ni ohun tá a pè ní input. Input type yìí máa jẹ́, màá ṣàlàyé text.
ohun tí mo dẹ̀ fẹ́ kọ sí ibẹ̀ ni bí orúkọ àkọ́kọ́. Máa fi pamọ́. Tí mo fi pamọ́ tí mo padà sórí register mi, ẹ rí pé ó ti gbé nǹkan bí ibi tí mo fẹ́ kọ tí mo máa kọ orúkọ àkọ́kọ́ mi sí. Àmọ́ kó lè bójúmu, ẹ jẹ́ n fi orúkọ àkọ́kọ́ síwájú ńbí. Tó jẹ́ wípé tá bá wá fi pamọ́ ńsìn, tá reload ẹ̀ lórí website wa, ẹ rí pé ó ti ní orúkọ àkọ́kọ́. Ó dẹ̀ ti gbé ibi tá máa kọ sí jáde fún wa. Ẹ jẹ́ á tún wo ohun tá lè lò sórí fọ́ọ̀mù náà. Lórí fọ́ọ̀mù wa, ká ní orúkọ ìdílé. Tá bá ní orúkọ ìdílé, ká tún lo input tag wa. Ẹ rí pé input tag yìí tag àdádúró ni. Ó wà lára àwọn tag àdádúró. Tẹ́ bá rántí bí a sọ̀rọ̀ nípa tag tó dá dúró, kò sí pé a ṣí, kò dẹ̀ sí pé a pàdé. Eléyìí náà, irú ohun wo la nílò láti fi lè kọ orúkọ ìdílé? Text náà la tún máa pè. Ó yé yín? Text. Àwọn bí ABD. A lè pe eléyìí ní orúkọ ìdílé. Ẹ jẹ́ á fi síbẹ̀. Ẹ jẹ́ á wá fi pamọ́. Ká padà wá bí. Ẹ rí pé bó ṣe tò ó kò fẹ́ bójúmu. Má gbàgbé láti wá fi line break wá sí. Tá bá fi line break wá sí, a fi pamọ́. Tá bá padà wá bí, ẹ rí pé ó ti tò ó dáadáa bẹ́yẹn. Ẹ jẹ́ n fa eléyìí jáde kó lè wà lórí ìlà kan. Kí ló tún lè wà lórí fọ́ọ̀mù wa? Èyí tá pè ní email address. Eléyìí ńsìn, input type titi eléyìí ńsìn, email náà ni. Ó yé yín? Email ni. Ó máa mọ́ yín lára bẹ́ẹ̀ bá ṣe, ó máa mọ́ ẹ̀yin náà lára bẹ́ẹ̀ bá ṣe tẹ́ bá ṣe ń lo tẹ́ bá ṣe ń ṣe oríṣiríṣi àpẹẹrẹ tẹ́ ti ka oríṣiríṣi lórí W3 School. Ẹ ti mọ irú àwọn nǹkan báyìí. Ẹ jẹ́ n fi line break sí. Kẹ́ ẹ fi pamọ́. Ká wo bó ṣe máa rí lórí website wa níbí báyìí. Ibi tá fi line break sí kọ́ ló yẹ ká fi sí. Ẹ jẹ́ n fi síbi tó yẹ kó wà níbí báyìí ńsìn. Ẹ rí pé bí mo fi line break sí, àmọ́ mo ṣì lè fi lẹ̀ torí ó máa wúlò fún wa. Tí n bá wá fi pamọ́ tí mo padà wá wo bó ṣe máa rí níbí. Ẹ rí pé a ti ní email bẹ́yẹn. Kí ni ohun tá tún lè ní lórí ibí báyìí? Irú ká ní ọjọ́ ìbí. Input type wa máa jẹ́ èyí tá pè ní date. Ó yé yín? Ẹ jẹ́ n ṣì pe eléyìí ní ọjọ́ ìbí. Ká fi line break wá sí. Ká save ẹ̀. Níbí ká fi pamọ́ ká wo bó ṣe máa rí. Ẹ rí pé ó ti gbé ìlànà ọjọ́ ìbí jáde fún wa. Gbogbo àwọn èdè yìí, ẹ kàn ní láti mọ ohun tí ó yẹ kẹ́ ẹ kọ sílẹ̀ lórí text editor yín pẹ̀lú èdè HTML. Ó máa gbé jáde fún yín lórí website yín. Ẹ jẹ́ n pe eléyìí ní ẹ jẹ́ n yí eléyìí padà sí Yorùbá, ohun tí mo lè pè ní àdírẹ́sì ímeèlì. Ẹ jẹ́ á kọ́ bẹ́yẹn. Ó yé yín? Mo ṣì lè fi eléyìí lẹ̀ gẹ́gẹ́ bí ímeèlì níbí. Tí n bá fi pamọ́ ńsìn, tí mo wá wo ìyípadà tó dé bá, ẹ ti rí pé àdírẹ́sì email ló wà ńbẹ̀ bẹ́yẹn. Kí ni ohun tá tún lè ní lórí irú nǹkan báyìí? Ẹ jẹ́ á wo èyí tá lè pè ní gender. Ẹ jẹ́ n lo gender fún náà. Mi ò mọ ohun tí mo lè pe gender lédè Yorùbá. Àmọ́ ẹ jẹ́ n lò ó kí n pè ní gender. Irú ti gender yìí ńsìn, à á lo
à ń lo input tá a pè ní ẹ mọ̀ pé gender yẹn sì ó fẹ́ mọ̀ bóyá ọkùnrin àbóbìnrin àbí a mọ̀ bóyá ìlànà míì tún wà tó tún yàtọ̀ sọ́kùnrin àti obìnrin. Tẹ́ bá lọ sórí W3 School, ohun tẹ́ lè lò fún nǹkan báyìí wọ́n ń pè ní rédíò. Ẹ jẹ́ n ṣí pé eléyìí ní gender bẹ́ẹ̀. Ẹ jẹ́ á kọ́kọ́ wo ohun tó máa ṣẹlẹ̀ tá a bá fi pamọ́. Ẹ rí i pé gender, ohun tí mo pè ní rédíò yẹn ni. Ohun tá a tún wá lè ṣe nísìnyí ni pé tá a bá fi line break síbí, tá a gbé eléyìí wá sí ilẹ̀ báyìí. Níbí yìí ńsìnyí a máa wá fi oríṣiríṣi gender tí ó wà. Èyí tó jẹ́ tọkùnrin, mo lè ní ìyẹn, mo lè pè yẹn ní male. A fi line break wá sí. Ẹ jẹ́ á fi pamọ́ ká wo bó ṣe máa rí níbí. Ẹ rí i, a ti ní male. Tí n bá tún wá ní kí n tún ṣe ìmíì, ní input, lo rédíò, a lè lo sì kọ pé gender, eléyìí á jẹ́ obìnrin, a máa pè ní female. Fi line break sí, fi pamọ́, ẹ wo ìyípadà tó dé bá a. Èyí tó jẹ́ ìkẹta, eléyìí rédíò náà ṣì ni gender, àmọ́ bí yìí máa wá jẹ́ àwọn irú ìyókù tí ò bá jẹ́ ti ìlànà tí a bá fẹ́ fi irú èèyàn bẹ́ẹ̀ yẹn wé, òun ni la máa lo order fún. Ẹ jẹ́ á save ẹ̀ bẹ́ẹ̀ yẹn ká fi pamọ́ ká wo bó ṣe máa rí. Ẹ rí i báyìí. Èyíkéyìí tẹ́ bá fẹ́ mú ńbẹ̀ lẹ lè mú. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Kí ni ohun tá a tún lè lò ná sírú bí? Ẹ jẹ́ á wo pet. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ràn láti máa tọ́jú àwọn ẹranko nílé. Irú eléyìí náà a lè fi line break síbí ká wá ní a fẹ́ fi input irú eléyìí ńsìnyí, type yẹn máa jẹ́ checkbox ní type tán ń pe irú eléyìí. Mo dẹ̀ sì lè pe eléyìí ní pet. Irú àwọn pet wo ló wà? A lè ní ajá, fi line break sí, fi pamọ́, a wo bó ṣe máa rí. Ẹ rí i, ajá. Ẹ jẹ́ á tún wo ìmíì. Eléyìí náà á jẹ́ checkbox. Mo lè ní ológbò àbí pet ló máa wà níbí. Mo lè wá ní ológbò. Àwọn kan ní wọ́n máa ń pè ní ológìnní, àmọ́ ẹ jẹ́ ká lo ológbò ká wo ká fi pamọ́ ká wo bó ṣe máa rí níbí. Ẹ rí i, ìyàtọ̀ tó wà nínú rédíò àti ti checkbox yẹn. Rédíò àti checkbox ni pé nínú rédíò ẹ kàn lè mú kan nínú tó wà níbí. Tẹ́ ẹ̀ bá ń ṣọkùnrin, ẹ jóbìnrin àbí kẹ́ ẹ jẹ́ ìkẹta ẹ̀. Àmọ́ nínú títí checkbox yìí, mo ní ẹranko, mo lè ní mò ń sin ajá nílé, mo dẹ̀ lè ní mo tún ń sin ológbò náà nílé. Ó dẹ̀ lè jẹ́ pé ìkan nínú méjèèjì ni mò ń sìn nílé. Ìyàtọ̀ rédíò àti checkbox nìyẹn. Gbogbo nǹkan tí mo fẹ́ kó wà lórí fọ́ọ̀mù yìí leléyìí. Ó tún wá ku nǹkan kan. Irú fọ́ọ̀mù yìí ńsìnyí, ó yẹ ká submit rẹ̀ tá a bá ti filẹ̀ tán. Ibo la fẹ́ tẹ̀ tó jẹ́ pé a máa lè submit irú fọ́ọ̀mù báyìí? Ìyẹn wọ́n ń pe irú input type tìyẹn wọ́n ń pè ní submit. Ohun tán ń pe òun fúnra rẹ̀. Jẹ́ pe eléyìí ní submit. Ká wá fi pamọ́, ká save ká wo bó ṣe máa rí lórí website wa. Ẹ rí i pé a ti ní submit níbí báyìí ńsìnyí. Irú submit yìí ńsìnyí, ẹ̀yin lè fẹ́ ní pé
kó jẹ́ pé ẹ fẹ́ kí ó jẹ́ pé submit ló wà ńbẹ̀ lẹ fẹ́ kó wà ńbẹ̀. Èmi fẹ́ kí irú èmi nísìnyí mo fẹ́ kí ó jẹ́ pé register ló máa wà ńbẹ̀. Màá wá fún ní ohun tí mo pè ní value, orúkọ tá a fẹ́ kó wà ńbẹ̀. Mo lè wá ní ohun tí mo fẹ́ kó wà ńbẹ̀ yẹn, màá pè ní register. Register ni ohun tí mo fẹ́ kí ó wà níbi tí submit wà yìí. Tí n bá fi pamọ́, tí mo save ẹ̀, tí mo wá wo bó ṣe máa rí lórí website wa, ẹ rí pé register ni ó ti wà ńbẹ̀ bẹ́yẹn. Tá bá wá ní ká kọ, ẹ jẹ́ á wá wo pé fọ́ọ̀mù yìí ńsìnyí ká fi bo ohun tó jẹ́ tiwa sí inú fọ́ọ̀mù. Irú orúkọ àkọ́kọ́ tí mo bá kọ Victor, bí orúkọ ìdílé tí mo kọ Agboifo, email address mi tí mo kàn kọ ohun tó wù mí síbẹ̀. Ọjọ́ ìbí mi kí n mú eléyìí. Gender kí n mú ọkùnrin ni mí. Pet kí n ní ajá. Tí n bá wá tẹ register, ẹ rí pé ìgbà tí mo tẹ register ló jẹ́ kó fi yé mi pé ìlànà ohun tí mo kọ sórí email mi yìí kì í ṣe ìlànà tí email gbọ́dọ̀ wà. Ṣé ẹ rí ohun tó ṣàlàyé síbí báyìí nìyẹn. Irú ohun báyìí ńsìnyí màá ní láti tún eléyìí kọ ní ìlànà tó jẹ́ pé ó yé yín. Irú ìlànà tó yẹ kó wà. Tí n bá wá ní mo tẹ register sí, ẹ rí pé ó ti gbà á bẹ́yẹn. Àmọ́ irú nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan, tí n bá tún ní kí n dá padà, tí mo ní mo fẹ́ dá padà, ní obìnrin ni mí, ọkùnrin ni mí, mo fẹ́ràn ajá. Mo wá wò pé ibí báyìí mo ti kọ ìlànà tí ó yẹ kó wà ńbẹ̀ síbẹ̀. Tí n bá wá ní mo register, ẹ rí pé ó tún gbé eléyìí jáde. Irú nǹkan báyìí ńsìnyí ó yẹ kí a ṣe tó jẹ́ wípé ó lè lo ohun tó jẹ́ pé a lè lò láti dá padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ká ṣẹ̀ wá tún ṣe. Ìyẹn reset ni orúkọ ìyẹn. Reset. Ẹ jẹ́ á wá wo, ká fi pamọ́ ká wo bó ṣe máa rí nísìnyí. Ẹ rí pé reset ti wà ńbẹ̀ bẹ́yẹn. Irú reset yìí ńsìnyí tí n bá ti wá tún padà kọ irú nǹkan tí mo kọ lẹ́ẹ̀kan nísìnyí, tí mo fi ìlànà tí ò yẹ kí n fi sí, tí mo fi síbẹ̀ sínú email mi. Tí n bá wá rí pé mo mà ti ṣe mo register, ó ti gbé eléyìí jáde nísìnyí, mo lè wá tẹ reset, á dá padà. Ó lè yọ gbogbo ohun tí mo ti kọ sínú ẹ̀ kúrò kí n ba lè tún kọ. Tí n bá fẹ́ ṣé tó jẹ́ pé ẹni tí ò bá ti fi email sí orí fọ́ọ̀mù ẹ̀ bó bá ṣe ń fill ẹ̀, kò ní lè register sórí website mi yìí. Irú nǹkan bẹ́yẹn ńsìnyí màá padà wá sí ibi tí mo pè ní email, ibi tá a fi address email wa sí. Màá wá kọ required pé ó gbọ́dọ̀ wà ńbẹ̀. Ìyẹn ni required pé ẹni tí ò bá ti fi email address sí, kò ní lè submit irú form báyìí. Ẹ jẹ́ á fi pamọ́ níbí, kí n save ẹ̀, ká wá wo bó ṣe máa ìyàtọ̀ tó máa dé bá ńbí. Tí n bá ní mo forúkọ mi síbí báyìí ńsìnyí, tí mo ní mo ò fẹ́ fi email address email mi sí, tí mo ṣe eléyìí, tí mo mú ajá ńbí, tí mo wá register, ẹ rí pé ó sọ fún mi pé ibí báyìí mo gbọ́dọ̀ fi email address mi síbí kí n tó lè submit irú form báyìí. Eléyìí ni àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mọ̀ nípa bá a ṣe lè lo èyí tí mo pè ní form. Ẹ jẹ́ á tún tẹ̀síwájú lọ́jọ́ míì pẹ̀lú ẹ̀kọ́ HTML
tí à ń ṣe lọ. Ẹ má gbàgbé láti lọ sórí YouTube channel wa láti subscribe tẹ́ bá fẹ́ràn ohun tí à ń ṣe. Dẹ̀ má gbàgbé láti tẹ èyí tó dàbí agogo yìí náà kẹ́ ẹ lè máa mọ̀ ní gbogbo ìgbà tá bá ti fi tutorial míì àbí tutorial tuntun sórí YouTube channel wa. Ẹ ṣé gan.